tí wọ́n bá sọ wípé ọkùnrin ń dóyàn dáadáa, pásítọ̀ wa ni wọ́n sọ. Kódà níbi tí okó pásítọ̀ wa ti gbádùn mọ́ mi dé, mi ò kí fẹ́ rí wọn pẹ̀lú obìnrin míì. Ìṣẹ́jú mi ni pásítọ̀ wa ti marry. Nígbà tí first wife wọn kú, tí wọ́n fẹ́ remarry, èmi yìí mo wà nínú àwọn tí mo lọ bẹ̀ pásítọ̀ pé kán jọ̀ọ́ kí wọ́n fẹ́ mi, tí wọ́n náà wọn ò lè fẹ́ mi nítorí pé àwọn òbí mi wọ́n rí àwọn gẹ́gẹ́ bí ọmọ. Mi ò ní ọkùnrin kankan nínú ayé mi ní gbogbo hope mi, torí pé mo wò pé báwo ni ọkùnrin mi ṣe bá mi sùn tí mo ṣe fẹ́ enjoy. Mo ṣe wá mọ̀ wípé pásítọ̀ wa ni ó kàn ń lò mí lásán ni. Tí wọ́n bá ń wá ìka ènìyàn, pásítọ̀ wa ni. Tí wọ́n bá wá àpamọ́lẹ́kún jayé, pásítọ̀ wa ni. Àǹtí Ṣeun, èmi náà wá dá padà fún wọn lọ́nà tí wọ́n lérò. Báyìí ló ṣe jẹ́. Nígbà tí mo wà ní secondary school, SS3, mo lọ́mọkùnrin kan tí mò ń fẹ́ inú church wa ló wà. Tìmílẹ́yìn lórúkọ rẹ̀. Èmi àti Tìmílẹ́yìn ọ̀rọ̀ wa wọ̀ dáadáa. Tìmílẹ́yìn sì like mi, èmi náà like ẹ̀. Ìgbà tí mo fẹ́ ṣe tán tí à ń plan fún higher institution, Tìmílẹ́yìn jẹ́ pé mi pé kí òun disregime mi, torí pé tí n bá ti lọ sí school tán nísìnyí, àwọn ọkùnrin mi máa yójú òun sọ̀rọ̀ alẹ́, but tóun bá ti disregime mi, máa lè ṣe kíni, mi lè fi òun lẹ̀. Mo dẹ̀ ní okay, mo gbà. Tìmílẹ́yìn bá mi lájọṣepọ̀, ó jàbálé mi. Àti ìgbà yẹn lọ, tá bá ti wá sí church, bóyá wá sí sóòrò, any given opportunity, àbọ̀ sẹ́yìn, a máa kiss. Any given opportunity, màá yọ̀ díbẹ̀, àwọn abára wa lájọṣepọ̀. Eléyìí jó eléyìí, a ti ṣetán ní night vigil. A wá gbé àga síta, àwọn obìnrin náà jókòó tí wà ń bẹ̀ o, bí àwọn ọmọ girls nìkan. Ẹ wo àwọn fẹ́ lọ sùn, àwọn fẹ́ lọ sùn, àwọn fẹ́ lọ sókè àti Tìmílẹ́yìn nìkan. A wá ń kiss. Pastor yẹn ṣáà ń ka àánú bẹ̀, Pastor Timothy ń ka àánú bẹ̀, Tìmọ́. Bọ́n ṣe ká àánú bẹ̀, wọ́n ní, what are you people doing there? Kí lẹ̀ ń ṣe bẹ́ẹ̀? So, ẹ̀yin ṣe irú nǹkan báyìí bí báyìí. Má bínú sá. Wọ́n pariwo lé wa lórí. Ọmọ àwọn ní ọ́fíìsì wọn. A fẹ́ kúnlẹ̀, wọ́n ní ká má kúnlẹ̀. Ìgbà yìí pásítọ̀ yóò ti marry o. Wọ́n ní ká mú ọwọ́ wa. Wọ́n gbàdúrà. Wọ́n dẹ̀ bá ẹ̀mí èṣù yẹn wí nínú wa. Wọ́n jẹ́ kó yé wa wípé àgbèrè là ń ṣe yẹn. Wípé ọmọbìnrin tí ò tí tó bàlágà, tó tí marry, tó bá ní àjọṣepọ̀, adultery ni. Wípé kò dá. Wọ́n sì bá wa sọ̀rọ̀. A ṣe gbọ́. Kódà ọ̀rọ̀ yìí tọ̀ṣì ọmọkùnrin tí mò ń fẹ́, Tìmílẹ́yìn, débi wípé Tìmílẹ́yìn dẹ̀ ń sun ọkún. Ó tọ̀ṣì èmi náà, bọ̀ ìfẹ́ tí mo ní sí Tìmílẹ́yìn kò jáde. Sọ pé ìbálòpọ̀ yẹn ó jẹ́ kó ti dùn mọ́ mi. So èmi ò rí bí ẹni pé kíní, bó ṣe sọ̀rọ̀ yẹn, ó tọ̀ṣì Tìmílẹ́yìn. Àlọ́ lẹ́yìn ìgbà yẹn, èmi àti Tìmílẹ́yìn a kì í ríra wọn ní kọ́nàkọ́nà mọ́. Tí n bá kọ̀wé sí ń gbà mí, tí n bá send message sí ń gbà mí, ó lè pè mí, ó ní no problem. Tó ní ṣé mo ṣẹ̀ ẹ́ ni? A ní mi ò ṣẹ̀ òun. A ní bọ́ sí mi mọ̀ wípé pásítọ̀ ní pé nǹkan tá à ń ṣe pé ẹ̀ṣẹ̀ ni. Mo dẹ̀ ní okay. Àǹtí Ṣeun, bí mo ṣe gbà ká mú nìyẹn. Èmi àti Emmanuel máa ń sọ̀rọ̀. Ìbálòpọ̀ dájọ́ ní àjọ ní mọ́. Ara mi ti ń bèrè fún ìbálòpọ̀. Àmọ́ nígbà tá àjọ ní mọ́, mo dẹ̀ gbà ká mú. Àmọ́ ń bá mi sọ̀rọ̀. Wọ́n send recharge card sí mi. Tí wọ́n ní mo fẹ́ ra nǹkan, ó ń fún mi lówó. Ìbálòpọ̀ tá à ní kò bà nǹkan tí ó wà láàrin wa jẹ́. Ọjọ́ yìí mo lọ sí church ni. A lọ because choir ni mo wà. Bẹ́ẹ̀ sì ni Tìmílẹ́yìn lélẹ́yìí, choir lòun náà. Àmọ́ òun ò lọ sí higher institution. PT ló fẹ́ ṣe. Torí àwọn òbí ò lágbára àti rán lọ sí ilé ìwé. Àmọ́ ó lọ ń kọ́ṣẹ́ aluminium. Kódà ó tẹ̀ ti kọ́ṣẹ́ tán gan. Bọ̀ ó sì ń ṣe ìjọ máa lọ́dọ̀ ẹ̀gbọ́n ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ kò tí kúrò ń bẹ̀. So, mo wá lọ sí church, mi ti dé church ṣáájú gbogbo wọn. Mo ti ń gbálẹ̀. Nígbà tí mò ń gbálẹ̀ tán, Pastor Timothy lórúkọ wọn, wọ́n jáde. Wọ́n rí mi, wọ́n pè mí, wọ́n ní kí n wá. Mo lọ bá wọn. Wọ́n ní Sarah, you are a blessed child. Mo ní yes sir. Wọ́n ní gbogbo ọ̀tá ń ṣe lẹ́tẹ̀lẹ́ ní ṣe bá a ṣe mọ́. Mo ní ṣe mọ́. Kódà kò kí n bá mi sọ̀rọ̀. Bó máa sọ pé ó di ọjọ́ ìgbéyàwó wa, ó ti máa ṣe tán ní school. Wọ́n ní yes, that is very good. Wọ́n ní kí n jókòó, mo jókòó. Wọ́n ní kí n nawọ́ mi, kí èmi àti àwọn jọ gbàdúrà. Mo nawọ́ mi, wọ́n gbàdúrà fún wa. Bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ ra mí ní ọwọ́ báyìí. Bó ṣe ń gbàdúrà fún wa, wọ́n fọwọ́ ra mí lọ́wọ́. Ọkàn mi ò lọ síbi ìbálòpọ̀.
lóòótọ́ mo ti mọ ọkùnrin, lóòótọ́ ara mi fẹ́ ìbálòpọ̀, àmọ́ ọkàn mi ò lọ bẹ̀ because àwọn gan wà ní tó tán kásẹ̀ mi ìbálòpọ̀ kúrò nínú wa lọ́jọ́ náà. Wọ́n fọwọ́ ra mí lọ́wọ́, wọ́n ní ṣé mo mọ̀ pé ọmọ gidi ni mí? Mo ní bẹ́ẹ̀ ni. Nígbà lẹ́yìn ìgbà tó gbàdúrà fún mi, tó gbàdúrà gan, wọ́n náà fẹ́ máa mentor mi. Wọ́n ní mo need a mentor. Wọ́n náà àwọn rí ògo lára mi pé mo need a mentor. Mo ní okay sir, mo ní thank you sir. Wọ́n ní okay. Wọ́n ní kí n fáwọn nọ́mbà mi, mo fún wọn nọ́mbà mi. Wọ́n gba nọ́mbà mi, èmi náà gba nọ́mbà wọn. Wọ́n ní so nǹkan táwọn bá mentor mi fún pé kí n má discuss pẹ̀lú anybody o. Wọ́n ní kí n dìde kúrò bí tí mo jókòó sí yẹn, mo dìde. Wọ́n ní kí n wá báyìí, mo wá báyìí. Wọ́n ní kí n jókòó báyìí. Wọ́n ní sit down, you're just like my sister. Jókòó. Mo wá jókòó. Wọ́n wá ní kí n má bẹ̀rù pé sister wọn ni èmi jẹ́. Wípé so mo dàbí ọmọ sáwọn ni. Wípé so kí n má worry. Wípé mi ò ní problem. Bí mo ṣe jókòó yẹn, nǹkan ọmọkùnrin wọn ti lé mu dẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n fún mi mọ́ra bí mo ṣe jókòó. Wọ́n ní kí n má worry. Wípé kí n má sojo. Pé kí n má rí àwọn bí daddy, kí n má rí àwọn bí brother. Tí bá ní identity, kí n má sọ fáwọn. Bí mo jókòó mi wà comfortable. Wọ́n tún mú ọwọ́ wọn, wọ́n wá fi ṣe mí báyìí. Wọ́n wá dì mí báyìí. Wọ́n wá ní Jesus. Wọ́n náà ti ṣe wọ́n mú ọwọ́ wọn. Ṣé mo jókòó lé wọn. Wọ́n wá mú ọwọ́ ilé, wọ́n fi ṣe wọn báyìí. Ọwọ́ òun náà wọ́n fi lé ọwọ́ òun méjèèjì báyìí. Wọ́n fi lé báyìí. Wọ́n wá mú ọwọ́ ilé, wọ́n ti fọwọ́ kan lé ọwọ́ òun mọ́lẹ̀. Wọ́n wá mú ọwọ́ ilé, wọ́n wá ṣe báyìí. Wọ́n wá ní Jesus. Àti bẹ́ẹ̀ lọ, ọwọ́ wọn dé bí orí ọyàn wọn. Jesus. Ó ní pásítọ̀ tí wọ́n wá tẹ ọyàn wọn. Wọ́n náà àwọn wá wò pé what is this? Wọ́n náà ṣàtẹ ọyàn wọn. Jesus. Ẹni wà tó di ẹ̀kan náà kókókó níbi ìrìkì lórúkọ ẹ̀. Wọ́n ní Jesus. So ó ṣe pé èèyàn bọ́ ẹ̀ wọ́n kọ́ sáré káwọn dìde báyìí kó ń lọ jókòó. Wọ́n ní yes, who is there? Wọ́n ní èmi ní ọmọ kan ní church náà ni. Òun náà obìnrin ni ló kọlẹ̀kùn. So ó jẹ́ pé wọ́n ti ń bá yẹn ṣe ṣáájú òun. So ìyẹn wá wọlé, ìyẹn wá ráwọn, ó wá lóun bẹ̀. Wọ́n ní Sarah ọ̀fà, wọ́n ní mo wà okay. Báwo ni Dorcas? Wọ́n ní àwọn ṣáà ní pé Jesus. Wọ́n ní okay. Ọmọ kan tó ṣẹlẹ̀ máa lọ, I'll get back to you. Wọ́n ní òun bá dìde, òun bá lọ. Ìgbà tó ń bọ́ síta tán, ó bá kó òun àtọmọ yẹn. Ọmọ yẹn pẹ́ kó tó jáde, òun ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Bóyá wọ́n pray náà ni àwọn ọmọ. Wọ́n ní wọ́n pé Jesus. Wọ́n ní àwọn Jesus. Òun bá dákẹ́, òun bá sọ ní ti. Òun bá lọ, wọ́n tó délé. Wọ́n bá test òun pé what happened between us today? Don't discuss with anybody. Just my spirits go with you. Kìnìkan ṣàtúnmú sóhun lórí pé tomorrow come and see me. Wọ́n ní admission lòun dẹ̀ dúró dé tóun. Wọ́n ní òun admission lòun dúró dé. Admission ò dẹ̀ tí working. So don't tell anybody you are coming. Kìnìkan. Wọ́n bá sọ pé okay. Ìgbà tó ń ṣetán ní kìnìkan. Wọ́n bá tún sọ fún pé ìgbà òun máa wá. Òun bọ̀ nísìnyí. Wọ́n bá ní kó gbé báyìí tó máa dé òun àwọn máa sanwó. Wọ́n ní òun bá sọ pé okay. Òun bá jẹ́ gbé báyìí bá dé church. Church àwọn òjò sílé àwọn púpọ̀. So ti yẹn ẹ lè wọ mọ́tò mọ́rúwá, ẹ lè gbé báyìí. But mo báyìí máa ń fast ju mọ́rúwá lọ. Ní ìgbà yẹn, mọ́rúwá ò ju 15 naira lọ. Nígbà yẹn, wọ́n ní so 15 naira 20 naira gan nígbà yẹn. Wọ́n ní so àwọn báyìí wọ́n fẹ́ gbé báyìí 15 naira 17 naira ni. Wọ́n ní so òun máa gbé báyìí. Ìgbà tó ń débẹ̀, so wọ́n jáde, wọ́n fún òun lówó, òun fún báyìí kan, òun wá wọlé. Ìgbà tó ń wọlé, ló bá ní pé báwo ni? Òun ní fine. Òun tún jókòó di same bó ń ṣe jókòó síbẹ̀ yẹn. Wọ́n ní pé kó nawọ́ òun, tó nawọ́ òun. Wọ́n tún fọwọ́ sí ọwọ́ òun ṣeré. Wọ́n ní this time around, wọ́n ti tilẹ̀kùn lẹ́yìn. Ìgbà tó tilẹ̀kùn lẹ́yìn, wọ́n bá ní kó máa bọ̀, kó máa jókòó. Wọ́n bá ní ṣé o ìgbà tí ó bẹ̀rẹ̀ ò ṣe rí. Wọ́n bá ní òun ṣe rí. Àmọ́ òun ṣe rí. Wọ́n bá ní ìgbà tó dẹ̀ tí wá ṣe rí. Calm down now. Má worry, ò ní dùn ẹ̀. Wọ́n bá ní I am afraid ni. Why are you afraid? Má worry. Wọ́n ní àti ṣe. Wọ́n ní bí pastor yìí bó ṣe ní kó ń bọ́ṣọ wọn nìyẹn. Skirt and blouse lọ́jọ́ wọ́n ní kó ń kásìkò kó ń bọ̀ òun á bọ̀. Wọ́n ní kó ń bọ́ pàǹtì wọn òun bọ̀. Wọ́n náà bá bọ́ pàǹtì wọn. Wọ́n bọ́ òkè wọ́n bọ́ ṣòkòtò wọn. Wọ́n bọ́ bọ́ksà wọn. Wọ́n ní bí kò wọ́n ṣe dúró nínú àgàn nílé. Wọ́n bá sọ fún mi pé kó máa bọ̀.
pastor ọba ṣe sí àwọn ọba ṣe bẹ́ẹ̀ ọba nà báyìí ọba ní kó máa jókòó ni wọn náà bá ń ṣe òbá wọn náà bá jókòó ni ó ní wọ́n ṣe bóun lájọṣepọ̀ yìí ó ní ó dùn mọ́ òun ni o ṣe mọ̀ pé òun ò tí ì experience this real ẹ̀mùpẹ́ táwọn tó ń lájọṣepọ̀ rí tó ọmọ ìkéré sọmọ ìkéré náà wọ́n ní bàbá bí pásítọ̀ ṣe bóun lájọṣepọ̀ yìí ìyẹn pásítọ̀ church àwọn bó ṣe bóun lájọṣepọ̀ yìí wọ́n náà ti ṣe ìgbà tó ṣe tán tí wọ́n ṣe gbogbo ẹ̀tọ́ tó fẹ́ dà wọ́n kàn ní kò dìde wọ́n á fọwọ́ dì mú wọ́n á fi ọwọ́ kan di ọyàn wọn mú wọ́n fọwọ́ kan di oko wọn mú tó fi dà wọn dà sóhun lára wọ́n á clean it wọ́n á ní this be our little secret should not discuss with anybody ìgbà tó wù lọ wọ́n fún wọn ní 500 naira wọ́n sọ wọ́n mọ́tò 500 naira wọ́n á sọ fún pé tó bá ti wá wọ́n ní báwọn ṣe máa ń bára wọn sọ nìyẹn níbo tí a bá ti wá rẹ́ lómi lọ́dọ̀ pásítọ̀ báyìí inú àwọn abẹ́ àwọn ohun wọn máa jowó òun lọ sí sukùl tó máa dé ló bá ní pé pásítọ̀ fẹ́ ṣe ìgbéyàwó tani dáàdì fẹ́ tí ìbá ṣòwò tani dáàdì fẹ́ ṣe ìgbéyàwó ni wọ́n ṣàṣe wọ́n ṣe marriage wọ́n ti church àwọn ní pásítọ̀ àgbàlagbà o but dáàdì yẹn ní church ìdìbò mi wọ́n ní church káàkiri ọ̀dọ̀ àwọn ẹni head office ṣùgbọ́n tí bọ́ọ̀ tẹ́gbọ́n ti láìkí pásítọ̀ yẹn so pásítọ̀ kan ní kọ́ gbà yẹn pásítọ̀ yẹn tiẹ̀ ilé pè lòun tiẹ̀ ó máa ń gégùn fáwọn èèyàn ni tó bá tẹ bá lówó tó tẹ bá sàn dá mẹ́wàá egbò ó ní máa ń gégùn ní tó rẹ̀ náà ṣe wá gbé pásítọ̀ yẹn kúrò ńbẹ̀ náà ṣe wá gbé pásítọ̀ ilé wa ó dé ti dé very young pastor ó dé nice ó ṣe ókè ó náà wọ́n ní àti ṣe nígbà tó yá pásítọ̀ wa sọ fún òun jọkọ̀ wípé nǹkan táwọn jọ máa ṣe àwọn ò fẹ́ káwọn stop ó máa ní ṣé bẹ́ẹ̀ ti má rí ó ní àwọn má rí ìdíkọ̀ ó ní pásítọ̀ tí wọ́n ṣe gbé bàtà wọn tó máa má rí wọn ìyàwó wọn ò gbé ní sọ̀ràǹdì ibẹ̀ yẹn ìyàwó wọn ò kúrò ní Ìbàdàn níbi tí Èkó ní church yẹn wà níbi tí ibẹ̀ ni wọ́n wà church náà ti wá wọ́n ti níyàwó síbẹ̀ ibẹ̀ ni wọ́n ti fi obìnrin ni wọ́n fẹ́ lẹ́yìn marriage wọn padà wá so wọ́n máa ń lọlé níbẹ̀ wọ́n máa lọ during the week wọ́n máa lọlé wọ́n lè lo bíjọ́ méjì wọ́n máa padà wá níbàdàn ni ògbà míì once the week nínú ọ̀sẹ̀ nínú oṣù wọ́n ṣàmà lọlé wọ́n máa padà wá tó bá ti dé òun ṣe ti rí báyìí fún wọn wọ́n nígbà míì máa sọ mọ́nà pé òun fẹ́ jáde òun fẹ́ lọ rí èèyàn kan olóòtú pásítọ̀ ló máa sùn mọ́jú àwọn máa dúró àwọn ó ní kì í ṣe òun nìkan lòun lọ́bẹ̀ o pín bóun ṣe lóyún nìyẹn ìgbà tó ń lóyún òun á sọ fún wọn ní school gan òun ní boyfriend bọ̀bọ̀ tó òun fẹ́ yẹn àwọn ò fẹ́ra wọn mọ́ bẹ́ẹ̀ làwọn ò sì fẹ́ra wọn mọ́ ọjọ́ kan ló ní pé nígbà tí òun wá sùn wá ní pé kó wá kí òun wá lọ kí nílé ìgbà tó máa kí nílé òun ò mọ ọkọ tó ṣẹlẹ̀ kò bá wọn láti ṣe pọ̀ bó ṣe rí bí fóònù òun ṣe ríǹgì ni bá ní ta ló pé òun bá ní pé pásítọ̀ ló pé òun bá ní pé òkè òun bá dẹ̀ receive call ẹ̀tọ́ bá gbé fóònù sílẹ̀ òun ọkọ tó náà ṣe tó máa fi wọlé ó ti ń check fóònù òun ó bá ní pé is that not Pastor Timo yes pé kí ló ń bá ẹ sọ pé kíníkà wọ́n bá ní why you checking my phone wọ́n ní so you are pastor bó bẹ́ẹ̀ ṣe bínú nígbà tó bá pastor ó bá sọ̀rọ̀ burúkú sí pastor wá ṣépè fún bó ṣe ní pé èpè yóò lè mú mi kíníkà because everything ọdún bá pastor ọjà ó ṣépè fún wọn ẹ̀yin ìka burúkú ẹ̀yin kíníkà burúkú ẹni kókó máa sún mọ́ ọmọ torí kíníkà and you having òun àpariwo ní pé tó bá pò àwọn máa bẹ́ ìpè fún ẹ ọ̀bọ̀ ìsọ pé pastor mú ìwò jáde ṣé èpè fóun pé òun máa rìn lọ ní òun máa ṣe bákan ní bí òun ṣe délé òun sọ fáwọn tó láwọn òbí tiẹ̀ ò bá sí church o ó sọ fáwọn tó jẹ́ bí òbí ẹ̀ bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ àbí wọn kan wọ́n ní kó má lọ church yẹn mọ́ so kò wá sí church mọ́ èmi nìkan ni mo wà lọ ó dẹ̀ sọ fún mi pé pàtó òun bá pásítọ̀ pàtó wá bá mi tó bẹ̀ mí bẹ́ẹ̀ kí mo ní olùkọ́ pásítọ̀ lórí ní church kíníkan wọ́n ní òun kọ́ lórí wọn lórí òun kọ́ lórí wọn pé orúkọ bẹ́ẹ̀ pé kò yẹ kán ṣe orúkọ bẹ́ẹ̀ sọ́dọ̀ òun náà pé ṣe wọ́n ti níyàwó obìnrin tó wọ́n á fẹ́ kíníkan ìyẹn wọ́n á bẹ̀ pé kó máa òye tó ń bẹ̀ mí pé kí n má bínú gbà yẹn àti wọ́n bẹ̀ wọn pé kó má bínú gbà yẹn mo sọ pé rárá òun ò ṣe mọ́ o ní pásítọ̀ tó ní owó mo sọ pé irú ẹ̀ pọ̀ pásítọ̀ ló lè wo wọn ò lówó wọn ṣe kíníkan ó ní àṣírí òótọ́ ni wọ́n lè wò so àwọn òbí wẹ́yìn ṣàkóso church mọ́ òun ṣàlọ church tó wọn mọ́mí mi dẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ pé kí ló wà láàrin àti pastor like all the time daddy uncle Timo daddy pastor Timo what is your problem wọ́n mọ̀ yìí pé sọ pé tẹ́ pé àwọn àìbà ìyàwó tó máa fi kò bí à ń kọ́ wà láàrin nínú he is not like that he is a good person mọ́mí tó wá like wọ́n gbà tí mo sọ̀rọ̀ débẹ̀ yẹn fún wọn pé it's not like that it's not nìkan àti sùn bí ṣáà nípa ẹ̀mú ti wà bí àbí 300 level tó mo ti wà ní school but ìfẹ́ pastor ló wà lọ́kàn mi o àṣẹ pastor àṣẹ àwọn náà mọ nǹkan tí wọ́n ń ṣe so bá lórí pastor wa ni pé pé kíní kan bá ní kíní kan wà táwọn máa fún mi pé kí n máa lọ gbà tí màá dé
bí ẹ̀bù báyìí ni wọ́n dà sínú ọsàn wẹ́wẹ́ wọ́n ní kó o lò wọ́n ní bó ń ṣe lò nìyẹn nígbà tó ń lò kí ni tó máa fi tẹ́lẹ̀ báyìí mo bẹ̀rẹ̀ sí ń wú òun inú òun gbà tí mi bẹ̀rẹ̀ sí ń wú òun báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí bleed ni wọ́n mi wọ́n ṣàlọ́ṣẹ̀ wọn sí hospital gbàtà lóhùn sí hospital wọ́n kó ọkọ̀ inú òun wọ́n ní oògùn wo lòun á lò kíní kan òun náà òun lògùn kankan wọ́n ní òun lògùn òun lògùn kankan mọ́ mi ń bèrè gbogbo oògùn wo lòun wọ̀n kó òun lóyún ọkọ̀ tá ló fún ẹ lóyún gbà tó rẹ̀ kó òun wọ̀n kó lóyún òun ṣàní pé boyfriend òun ní ilé òun ṣàní lọ́kọ̀ pa gbàtàrà òun wà òkè àṣẹ pásítọ̀ yóò bẹ̀rẹ̀ òun máa kú ni tó wọn lọ gbàtàrà wà òkè tó wọn lọ bá wọn pé ẹ̀ tẹ̀ ní kí á wọ̀ lọ hospital táwọn bá wọ̀ lọ hospital ṣáà family ẹ̀ ò ní mọ̀ pé kíní kan ọ̀ ní mọ̀ pé kíní kan wọ́n ní kò pẹ́ sígbà yẹn lẹ́yìn bí àbí gbogbo tá à ń sọ yìí ìyàwó wọn àwọn kú ìyàwó wọn kú ìyàwó tán ṣe marriage fún tó ti kò tí wọ 4 years o kò tí wọ 3 years gan wọ́n ní ìyàwó wọn kú ìgbà tí ìyàwó wọn kú wọ́n ní wọ́n fẹ́ bí màbí wọn ṣáà ní pé ìyàwó wọn kú nígbà yẹn inú mi ti dùn mo ti ń padà mọ́ pé kò fẹ́ ọkọ fẹ́ ṣe kíní kan àṣé pásítọ̀ Timothy ò kì í ṣe èèyàn tàbí bá pásítọ̀ Timothy ò jẹ́ pásítọ̀ Timothy kò sí òrùka kan tí ó sì lọ́wọ́ wọn òrùka àmúdó ni òrùka àgbáyàn ni oríṣiríṣi òrùka lọ́wọ́ pásítọ̀ Timothy pásítọ̀ Timothy ò ní ológun tí babaláwo ò ní lé pásítọ̀ Timothy ò ní bẹ́ẹ̀ wọn náà fi control gbogbo everybody ní church yẹn pọ̀pọ̀ sígbà yẹn báyìí pásítọ̀ Timothy fún ọmọ kan lórí ní church yẹn ìyàwó wọn dẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni so ọmọ yẹn kó òun ní ṣẹ́yìn yẹn òun ní ṣe kíní kan òun ní ṣe bá kan bí pásítọ̀ Timothy ṣe threatening ẹ̀ pé wo tó bá ṣe yẹn àwọn máa pa ẹ́ àwọn máa ṣe kíní kan bí yẹn ṣe fún mọ́mọ́ ẹ̀ pé pásítọ̀ Timothy ò ní ìbọn nígbà tí wọ́n lọ tú inú ibẹ̀ yẹn bóyá ìyàwó wọn kó wà nílé wọ́n lọ tú bẹ́ẹ̀ nígbà tí wọ́n máa tú bẹ́ẹ̀ wọ́n bá gidi òun ṣe bọ̀bí tọ́ igan wọ́n bá ń bẹ̀ wọ́n bá àwọn nǹkan tí òun ti bọ́jà máa sọ àwọn àdàkínní kan àwọn èròjà kan tí ò yẹ ìbọ̀dì bọ̀sì àwọn kí ní olúgbòhùn ìbò wọn rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n dé wọ́n tọ́ pé wọ́n tán dé tí wọ́n bí jáde yẹn dé tọ́ máa dé báyìí táwọn àgbọ̀dọ̀ máa sọ̀rọ̀ báyìí ṣe àpẹẹrẹ tí tó lè bá fojú kan òru iyọ́ báyìí ló máa ń yọ inú gbogbo wọn yọ ni ọmọ iná tún blame bò pa ọmọ pásítọ̀ Timothy tó pé ìyá bàbá àtọmọ yẹn gbogbo family wọn wà church wọn everybody bàtí mo tuntun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹni tó fẹ́ parọ́ mọ́ òun kọ́ lọ́run kó jọ kó ṣe kíní kan òun mọ̀ ń pa ẹ̀ òun ò ṣe kíní kan tó ti sọ kí pásítọ̀ Timothy tó dé tó ti ṣe gbogbo ìjọba sọ pé pásítọ̀ Timothy kọ́ máa lọ ni nígbà tó ń dé pé ẹ jẹ́ ká gbọ́ tẹnu ẹ̀ náà ó ṣáà máa sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ báyìí everybody inú gbogbo wọn yọ tán ni àti ṣeun èmi náà bá tó fún pásítọ̀ Timothy pé ẹ̀ kó fẹ́ mi pé ṣó mọ̀ pé mo ti ṣẹ́yún fún rí sórí kíní kan ìpìlẹ̀ gbogbo táìmù yìí mo ti ṣetán sọ àti ṣeun mo lọ sáà mo tún dé ọ̀rọ̀ pásítọ̀ Timothy ló tún wà lọ́kàn mi pásítọ̀ Timothy náà wọ́n lè fẹ́ mi torí tí wọ́n bá fẹ́ mi wọ́n á sọ pé lóòótọ́ ni àwọn bá àwọn ọmọ Jésù kí wọ́n á máa sọ fún yín ìyàwó létí pásítọ̀ Timothy ò bá sùn nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó lójú tán ni o but still kí pásítọ̀ Timothy kó má tó wá ti dẹ́sẹ̀ dé church tó sọ pé kí ní báyìí everybody wọ́n máa gbàgbé everything tó ṣẹlẹ̀ pásítọ̀ Timothy dẹ̀ bí ọmọbìnrin wọn ọmọ wọn kékeré ọmọbìnrin ọ̀nà àkọ́bí tí ìyàwó wọn bí fún wọn ọmọ ilé ìkíni náà ló fẹ́ bí tó fi kú yẹn ọmọ wájú ọkùnrin kò obìnrin kan pásítọ̀ Timothy dẹ̀ tó fẹ́ yàwó mi àwọn fẹ́ yàwó ní church bí wọ́n ti fẹ́ yàwó àkọ́kọ́ náà mo ti lọ mú yàwó ẹ̀ kejì àmọ́ this time around àwọn èèyàn sọ pé kí pásítọ̀ Timothy àti àwọn ọkọ jọ máa gbé ibi tẹ́sí ti ṣe wọ́n nìyẹn ibi tẹ́sí ti ṣe pásítọ̀ Timothy nìyẹn àti ṣeun bí mi náà ṣe jáde nìyẹn ẹni tó ṣe mí ní kàtó báyìí pásítọ̀ Timothy òwò sáìdì ọ̀dọ̀ mi òun tẹ̀sí pé ó ní òun wá jáde sí ìgbà tó máa jáde sí wọn á fún òun ní nǹkan kó náà lọ lò ó ní nǹkan tó wá lò yẹn òun á lò ìgbà tó máa da ìgbìn yẹn sí pásítọ̀ Timothy òun kò mọ̀ pé nǹkan tó máa dì bẹ́ẹ̀ yẹn ni nǹkan rí pé ń jọ yẹn pé ìyàwó pásítọ̀ Timothy kàn fọ́ ta ni ó wá sí chọ́ọ̀chì kí ló ṣẹlẹ̀ òun sọ bí abiru tọ̀dọ̀ òun ni o òbí pásítọ̀ Timothy tí wọ́n wá agbára ni o òun ò lè sọ pé òun jáde sọ̀rọ̀ wọn òun dẹ̀ jáde sí òun dẹ̀ dàbìrì wọn òun pe orúkọ wọn torí pé òun mọ orúkọ ẹ̀ wọn òun pe orúkọ wọn pé òun fẹ́ kí nìyẹn òun fẹ́ sí ó lóun tó lọ sí chọ́ọ̀chì òun tó lọ dà síwájú chọ́ọ̀chì òun tó dà síbò sí pé pásítọ̀ Timothy alẹ́ máa sẹ̀ sí ni ẹ máa ṣe kíní kan yẹn bó ṣe nífẹ̀ẹ́ sí yẹn ló ṣe jáde sí ọ̀nà àti ṣe
wọ́n ní bí ìyàwó wọn ṣe wá nìyẹn láàrin ìgbà táwọn ṣe tán ní àárín ìwò chọ́ọ̀chì. Pásítọ̀ Timothy ti bá yé ọmọ jẹ́ o kíní kan, ọmọ tí àwọn first wife ẹ̀kọ́ bí fún ọkùnrin kan ni ọkùnrin náà bí lọ́wọ́ tí àwọn èèyàn fún ọmọ yẹn torí àwọn ìjọ sọ pé kí ìyàwó bá Pásítọ̀ Timothy kó má gbé ibi tó jìnnà mọ́ pé kó máa gbé pẹ̀lú ọkọ ẹ̀ bí àwọn nǹkan tó ń sọ nípa wọn kò ní stop. So ń gbé ní Èkó náà ló ń gbé bí ẹ̀ ṣe gbé ọmọ wá church ni bó ṣe dúró tí wọ́n ní church báyìí ni bó ṣe ní ó fẹ́ bá sáfìsì jẹ ni ó ní rárá ó ní òun dídì gbé ó ní òun dídì dúró de dìgbà tẹ́lẹ̀ bá pọ̀ church ni bó ṣe ní kí ló ṣẹlẹ̀ báwọn ṣe ní káwọn dókítà tó wà ní church wọ́n test ọmọ wò ni wọ́n ní someone have been kíní ọmọ yẹn. So Pastor Timothy ó tún bá ọmọ ẹ̀ ó fẹ́ máa bọ́ ọmọ ẹ̀ ní àjọṣepọ̀ ọmọ tí ìyàwó tó bí fún tó kú ó fi máa bá lájọṣepọ̀ báwọn everybody ṣe sọ ọmọ nǹkan tán rí nìyẹn ní church ìjọ yẹn náà. Pastor Timothy wọn ò jẹ́ kó wọnú yàrá yẹn yàrá tó máa ń wọ̀ yẹn wọn ò jẹ́ ó wọ bẹ̀ yóò kó máa gbólú gbohùn. ìyàwó wa ní pé nílé báyìí bó ṣe wà yìí pé kì í ṣe nǹkan tó jẹ́ church ló jẹ́ o pé nígbà tí òun rí àṣírí yẹn tán báyìí ó ní pé tó bá sọ máa pa òun pé ọ̀tọ̀ ni tó máa lá tó máa bọ̀ church ọ̀tọ̀ ni tó máa bù sórí ọ̀tọ̀ ni gbogbo ṣùgbọ́n ìgbéró tó wà lára ẹ̀ ó ní ló bí ìyàwó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn pé ẹgbẹ̀jì ni o ẹgbẹ̀jì ológun kà ní kíníkà bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn Pastor Timothy wá dúró báyìí orí kò lè lọ sẹ́ni wẹ̀ gbogbo àpò ẹ̀ olúgbòhùn kékèké. Pastor Timothy máa mú sàrán lọ́wọ́ láìsẹ̀ tó mu ọtí lóyè tó mu sìgá àṣẹ olúgbòhùn àtàwọn kan olúgbòhùn ló fi sínú kóró sàná. Wọ́n ní wọ́n gbà lọ́wọ́ wọn wọ́n dá wọn dúró báyìí wọ́n ní ìwọ yóò kì í ṣèyàn gidi everybody wá sọ̀rọ̀. Àwọn ọkọ tó ti ká Pastor Timothy gbogbo tán ni ó ti ká mẹ́sẹ̀jì Pastor Timothy lórí fóònù ìyàwó wọn àwọn náà voice out. Àwọn ìyàwó tó yẹ pé Pastor Timothy ló lọ́mọ wọn everybody voice out. Ìjọ wa dàrú pẹ́yẹpẹ́yẹ dè níyì church yẹn tó bá kún tó bá ṣẹ̀ṣẹ̀ bó ṣe sọ tó bá ṣẹ̀ṣẹ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tún ṣe church yẹn tú pátápátá Pastor Timothy tú gbogbo church pátápátá. Wọ́n ní àti ṣeun Pastor Timothy tún fi oògùn bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn obìnrin sọ̀rọ̀ ó lóun jáde sọ̀rọ̀ yẹn ó ní because láti ìgbà tó ń ti wà ní teenager ní Pastor Timothy ti ń bá òun lájọṣepọ̀ títí tó fi wọ 32 years wọn ò jẹ́ kóun marry ìfọkùnrin kọ́kọ́ sí ní ọkàn òun inú òun wá dùn òun náà sì wá sọ fún mọ́mí pé oyún tó ń ṣẹ́jọ́ yẹn Pastor Timothy lónìí mọ́mí òun ni ó máa kú sẹ́wọ̀n ẹ̀wọ̀n ló máa kú sí àwọn ọlọ́pàá ṣàmú Pastor Timothy lọ dé ní ìbáyìí ó lóun ò tẹ̀ fi tó bá lọ church ọmọ òun ó fẹ́ lọ pastor fẹ́ mentor kíni kò tiẹ̀ jọ òun tiẹ̀ lọ sí church wọ́n máa pastor. So thank you for watching this wonderful story.